Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Olùdíje àná fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi ti bẹnu àtẹ́ lu àbẹ̀wò ààrẹ Bọ́lá Tinubu sí ìpínlẹ̀ Benue nípa ṣíṣe àpèjúwe àbẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bíi pé ṣe ni ó lọ fún ayẹyẹ nítorí pé ìbẹ̀wò náà kò jọ bí ẹni tí ó fẹ́ lọ bá wọn kẹ́dùn fún ìṣẹ̀lẹ̀ aburú tí ó ṣẹlẹ̀ sí àwọn olùgbé ìpínlẹ̀ náà. Obi sọ̀rọ̀ yìí jáde lórí ẹ̀rọ ìgbàlódé tí ọ̀rọ̀ ara rẹ̀ ní Ọjọ́bọ̀ wípé àbẹ̀wò ààrẹ sí ìpínlẹ̀ náà dàbí ẹni pé ó kàn lọ síbẹ̀ láti lọ kó àwọn ènìyàn jọ fún ìpolongo òṣèlú ṣíṣe, kì í ṣe pé ó lọ bá wọn kẹ́dùn rárá, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn rọ ààrẹ láti lọ sí ìpínlẹ̀ Benue àti Niger gẹ́gẹ́ bí ojúṣe ààrẹ pẹ̀lú ọkàn ìbánikẹ́dùn, kí ó sì tún lọ pàrọwà fún àwọn ìdílé tí ó lé ní 200 náà tí àwọn ẹni ibi fi ẹ̀mí wọn ṣòfò dànù, àti àwọn ènìyàn tí omi gbé lọ ní ìpínlẹ̀ Niger. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló ti kígbe ní ohùn rárá wípé ìrísí àti ìhùwàsí ààrẹ kò jọ bí ẹni pé ó lọ bá wọn kẹ́dùn rárá. Nígbà tí ààrẹ kó sí agbádá ìnáwó bí ẹni tí ó ń lọ òde ayẹyẹ, ó tún wá tẹ̀síwájú nípa bíbu ẹnu àtẹ́ lu ìpinnu gómìnà ìpínlẹ̀ Benue náà nípa yíya ọjọ́ náà sọ́tọ̀ fún ìsinmi kí gbogbo olùgbé ìpínlẹ̀ náà lè fi yẹ́ ààrẹ sí fún àbẹ̀wò tí ó wá ṣe, èyí tí wọn kò tún jẹ́ kí àwọn ọmọ tí ó yẹ kí ó máa ṣọ̀fọ̀ àwọn akẹgbẹ́ àti òbí wọn ráyè ṣe ohun tí ó tọ́. Ṣe ni wọ́n tún lọ tò sórí ìlà nínú òjò tí wọ́n kọ orin tí wọ́n sì tún jó fún ààrẹ gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ń ṣe ayẹyẹ kan ní ìpínlẹ̀ náà. Ó tún wá pariwo wípé irú orílẹ̀-èdè wo ni ó yẹ kí ó máa ṣe irú nǹkan báyìí, tí ó jẹ́ wípé a ti wá sọ ìṣẹ̀lẹ̀ ìbánikẹ́dùn di ayẹyẹ àti àjọyọ̀ ọdún ìbílẹ̀ tí wọ́n máa ń ṣe lọ́dọọdún. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí gbé àbẹ̀wò tí ààrẹ lọ ṣe náà yẹ̀wò pẹ̀lú èyí tí àwọn olórí tàbí ààrẹ orílẹ̀-èdè mìíràn máa lọ ń ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Ìjọba ìpínlẹ̀ Sokoto ti gbàárò bí àwọn yóò ṣe lọ ṣe àpérò papọ̀ pẹ̀lú àwọn adàlúrú agbébọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí àlàáfíà bá lè jọba ní ìpínlẹ̀ náà, tí àwọn náà sì tún ṣetán láti jọ̀wọ́ gbogbo ohun èlò àti irinṣẹ́ tí wọ́n fi ń ṣiṣẹ́ ńláabi wọn sílẹ̀ kí àwọn sì yí padà kúrò nínú iṣẹ́ ńlá ibi tí wọ́n ń ṣe náà. Ọ̀rọ̀ yìí jẹyọ nínú àkọsílẹ̀ ìwé tí olùdámọ̀ràn pàtàkì fún ìjọba lórí ètò ààbò Ahmed Aliyu fọwọ́ sí, tí Colonel Ahmed Usman, ẹni tí ó ti fẹ̀yìntì ní ìpínlẹ̀ Sokoto, wá sọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ náà jáde wípé wọ́n ti fi gbogbo ara wọn jìn láti ṣe kí àlàáfíà àti ètò ààbò tó péye padà sí ìpínlẹ̀ àwọn náà. Nítorí ìdí èyí ni àwọn gbọ́dọ̀ ṣe jọ sọ àsọyé lórí rògbòdìyàn tí ó wà ní ìpínlẹ̀ náà kí àwọn sì tún jọ yanjú rẹ̀ kí ó lè lọ sí òkun ìgbàgbé pátápátá. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ti rí kà nínú ìtàn wípé púpọ̀ nínú wàhálà rògbòdìyàn náà kò lè ṣeé kojú pẹ̀lú ipá bí kò ṣe kí àwọn jọ sọ àsọyé papọ̀. Nítorí ìdí èyí, ìjọba ti ṣetán láti gùnlé ìlànà àsọyé papọ̀. Àwọn yóò sì tún rí dájú wípé àwọn adàlúrú agbébọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ṣe ìjẹ́wọ́ tòótọ́ kí wọ́n sì ṣe ìlérí tó péye wípé àlàáfíà yóò padà sí ìpínlẹ̀ náà. Lẹ́yìn náà ló wá fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí ààrẹ Bọ́lá Tinubu, àwọn olóyè tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun, àwọn òṣìṣẹ́ elétò ààbò àti gbogbo àwọn aṣíwájú tí wọ́n máa ń sáré sí gbogbo ìṣòro tí ó bá ń bá àwọn fínra wípé wọ́n kú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe fún ìpínlẹ̀ àwọn, ní pàtó lórí dídáàbò bo ìpínlẹ̀ náà nígbà gbogbo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Mínísítà àná fún ètò ẹ̀kọ́ Ọ̀jọ̀gbọ́n Túndé Adéníran ti sọ̀rọ̀ jáde síta gbangba wáyàyé wípé ọdún méje tí ààrẹ Bọ́lá Tinubu ti lò lórí àga àlééfà náà ni ó ti já àwọn ọmọ orílẹ̀-èdè yìí tàn mọ́
nítorí pé ohun tí wọ́n retí nínú ìṣèjọba rẹ̀ kọ́ ni wọn kò rí rárá. Ìrètí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni pé kí ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ bí ààbò tó péye yóò ṣe wà lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn, kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí sì tún yípadà sí rere, èyí tí gbogbo ènìyàn sì ń wòye tí wọ́n sì tún ń retí rẹ̀. Ó wáá pe àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí níjà láti jáfáfá, kí wọ́n sì tún ní ọkàn láti ṣe òṣèlú, kí wọ́n sì rí dájú wípé wọ́n gba àwọn ipò kọ̀ọ̀kan nínú òṣèlú, ní pàtó ipò ààrẹ nínú ètò ìdìbò ti ọdún 2027. Ó sọ àwọn ọ̀rọ̀ yìí jáde nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn Daily Post wípé orílẹ̀-èdè yìí ń ṣe ayẹyẹ àjọyọ̀ ìjọba àwarawa ní ọjọ́ 12 oṣù kẹfà June 12. Ó wáá bi wọ́n léèrè wípé báwo ni ọjọ́ náà ṣe rí lára wọn, ṣé ó jọ bí ẹni pé à ń ṣàjọyọ̀ ìjọba àwarawa bí? Ó tún wáá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé tí a bá ń ṣe àmì ayẹyẹ ọjọ́ náà, ṣe ni ó yẹ kí ọjọ́ náà máa rán wa létí ìpele ẹgbẹ́ àwọn ènìyàn mẹ́rin kan. Ẹgbẹ́ àkọ́kọ́ ni àwọn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun, tí wọ́n sì ń fi ẹ̀mí wọn rúbọ fún bí a ó ṣe lè ní ètò ìdìbò tó dára, èyí tí ó yán kànkàn tí ó sì mọ́, tí wọ́n rí dájú wípé ètò ìdìbò tí à ń ṣe gbọ́dọ̀ lọ ní ìrọwọ́rọsẹ̀ láìsí kọ́ọ̀kan nínú. Ẹgbẹ́ kejì ni àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun tí wọ́n tún ṣe ìpinnu láti rí wípé ètò ìdìbò náà wáyé nínú ọkàn ìfẹ́ wọn sí ilẹ̀ baba wọn. Ẹgbẹ́ kẹta yìí ni àwọn tí wọ́n ń wọ́gi lé ètò ìdìbò náà, tí wọ́n sì rí pé àwọn ba gbogbo iṣẹ́ takuntakun tí àwọn ènìyàn náà ṣe jẹ́, ṣùgbọ́n tí wọ́n rí wípé a dá ètò ìjọba àwarawa nígbà náà padà. Àti ẹgbẹ́ tí ó kẹ́yìn, àwọn ẹni tí wọ́n ń ṣe ìrúbọ láti rí i dájú pé ìjọba tiwantiwa ti dúró re ní orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ojúṣe àwọn ẹgbẹ́ wọ̀nyí ni ó ní ṣe sí ìrìnàjò ìjọba àwarawa láti lè gúnlẹ̀ sí èbúté ayọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ ní Ọjọ́rú ni ó tan ìmọ́lẹ̀ sí ipa tí òun kó nínú jíjáde pàjáwìrì tí dókítà Victor Olúnlọ́yọ̀ jáde gẹ́gẹ́ bí gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé ìwọ̀nba sáà díẹ̀ ni ó ṣe ní ipò náà. Ọbásanjọ́, ẹni tí ó jẹ́ alága níbi ayẹyẹ náà, sọ ọ̀rọ̀ náà jáde síta níbi symposium tí àkòrí rẹ̀ jẹ́ ìfilélẹ̀ ìlànà àwọn ọlọ́pọlọ tí kò wọ́pọ̀, A Legacy of Uncommon Brilliance, èyí tí wọ́n ṣe láti fi ṣe ẹ̀yẹ fún olóògbé dókítà Olúnlọ́yọ̀. Níbẹ̀ ni ó ti wá ṣàlàyé bí òun ṣe tètè fi iṣẹ́ ìjọba sílẹ̀ tí òun sì lọ gbájúmọ́ iṣẹ́ àgbẹ̀ tí òun yàn láàyò. Níbẹ̀ náà ni Ọmọlolú Olúnlọ́yọ̀ ti máa wá ń bá òun tí àwọn yóò jíjọ máa fi ọ̀rọ̀ wérọ̀ papọ̀. Nígbà náà, bí ó ṣe di ọjọ́ kan ni ó bá yan létí òun wípé òun fẹ́ lọ díje fún ipò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́, tí òun náà sì fi ọgbọ́n wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Nígbà wo ni ó ti ń rò láti díje fún ipò náà, tí ó sì tún fún òun lésì lọ́jọ́ náà wípé nítorí rẹ̀ ni òun ṣe wá bá òun. Lẹ́yìn náà ni Ọbásanjọ́ wá dá lóhùn wípé kí ó lọ rí olóyè Àdìsá Akínlóye, tí òun fi wá dá lójú wípé tí olóyè Àdìsá bá gbà ọ́ tọwọ́tẹsẹ̀ kò ní ìṣòro kankan, ṣùgbọ́n tí kò bá gbà ọ́, ṣe ni kí o tètè rọra kọrí sí ilé rẹ̀. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Olúnlọ́yọ̀ kò kọ etí ikún sí ìmọ̀ràn òun náà, ó mú lò. Lẹ́yìn wákàtí 48 48 hours ni ó padà wá jíṣẹ́ fún òun wípé olóyè Akínlóye ti tẹ́wọ́ gba òun. Lẹ́yìn náà ni òun wá pè ní ọlọ́lá jùlọ, Your Excellency. Bí ó ti ṣe àṣeyọrí lórí ìdìbò fún ipò gómìnà náà nìyẹn. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ó ṣe ní láàánú wípé kò pẹ́ rárá nípò náà, kò lò ju oṣù 3 péré lọ. Ó ní
ó ṣe àṣeyọrí nípasẹ̀ ọ̀rẹ́ òun àti ẹ̀gbọ́n òun Bọ́lá Ìgè, ẹni tí ó jẹ́ ògbóná gbòǹgbò kan nínú ẹgbẹ́ òṣèlú alátakò. Ayẹyẹ náà wá gba àlejò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn láti oríṣiríṣi ẹ̀ka iléeṣẹ́ bíi àwọn akọ̀ròyìn, àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú ìtàn sísọ àti kíkọ, àwọn òṣèlú ńláńlá, àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n nímọ̀ nínú orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Díẹ̀ nínú àwọn tí ó làmìlaka ní orílẹ̀-èdè yìí tí ó wà níbi ayẹyẹ náà ni ọ̀jọ̀gbọ́n Túndé Fálọlá láti ìlú Ìbàdàn, Miss Theology and History, Dr. Lásìsì Ọlágúnjú, Editor Saturday Tribune, Olúnlọ́yọ̀ọ́ Mathematical Journalism, Ọ̀gbẹ́ni Dàpọ̀ Ògúnwùsì, former Nigeria Tribune Editor, Olúnlọ́yọ̀ọ́ Politics, ọ̀jọ̀gbọ́n bíi Ìyá Àfọ̀njá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi fún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ́kọ̀ sí orí YouTube channel ti ìròyìn lérèfé, kí ẹ sì tún subscribe kí ẹ bá lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.